conversation than a number on a piece of paper. She feeling unappreciated, so she files it away for later. See, you done got a lot of passes, sick of waiting on you to change, cause you done gave her motivation. Lórí burúkú ni ẹ. Ọlọ pàtí. Ọ̀dọ̀ alẹ́ ló ti lọ ṣe pàtí yẹn. I'll kill you today. Mo ti pamọ́ra láti ọjọ́ mi fẹ́ jẹ́ kẹ́ gbọ́. Ojoojúmọ́ Tádé ń nà mí àbí bẹ́ẹ̀ ni pé ẹran ni mi ṣẹ́ ẹran ni mí ni. No, Okele, imagine being ọkùnrin kan máa my pretty angel like you. Are you so stupid? Can't you just stay in your house and see your sister come by Wabi? Ó bá ń fọ̀ bẹ́ẹ̀ yín jẹ́ níṣu. Kò máa sẹ́ni tó bá mi òkè ó máa lè mú. I saw you. Mo rí ẹ. Nígbà tí wàá tọkùnrin kan tẹ́ ń tẹnu bọra yín lẹ́nu, mo rí ẹ náà. Ṣé mo jọ dẹ̀ ni? Kí lọmọ yẹn tún ṣe fún? Bọ̀bọ́ yẹn ò lè change. Ìwọ́jà lọ, àwọn tán bèrè mi dàjàre. Ṣé lẹ́sẹ̀sì lọ ni? Ẹ má bínú o, tí ẹ bá tẹ̀ fẹ́ wá lo ọgbà wa tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ àwọn eléré orí ìtàgé. Ẹ bá ti sọ fẹ́ mi, nígbàlẹ̀ tí láti sọ sójà, ẹ lọ gbà lọ́dọ̀ ya go sport ni. Quite my friend! So wá rí bó ṣe risk life mi ní express. Bẹ́ẹ̀ ni mo ṣe máa risk life ẹ̀ nínú ọgbà yìí. Ọ̀gá, wọ́n náà ni. Na you! I risk my Okele for Ibadan express. Ìròyìn ayọ̀ ti dé o. Wọ́n ti bí ìyàwó mi o. Akóríire o! Ibi ọmọ kọ́. Ṣé pé ìwọ lè kó ẹsẹ̀ lẹ́sẹ̀ kó wá sí ìbàkú ló ń béèrè ìyàwó ẹ̀? Ṣé nǹkan tó ṣe fún ṣo lè ṣe bẹ́ẹ̀ fún mi? Of course, mo lè ṣe bẹ́ẹ̀ fún ẹ.